Entertainment TV, your #1 birthday arena. Oya ẹ jẹ́ akí Mr. Àyànfẹ́ o. Mr. Ọláoyè Ọlákúnlé àṣeyí ṣàmọ́dún lágbára Ọlọ́run. Àpátápàrà ewì dé ojúmọ́ ire ti mọ́ ọ̀yẹ́ ire ti là oyè ìjájọ máa kó lóríire ẹ̀dá ènìyàn. Ọ̀gá mi pàtàkì olóríire ẹ̀dá èèyàn tí mo rí tí mo bá ròde Mr. Ọláoyè Mr. Ọlákúnlé Mr. Àyànfẹ́ máa gbóhùn ẹnu mi wọlé mi kí Èwó Èkìtì Ìkọ̀lé Èkìtì gbogbo ẹ̀ ní ṣe léyìn gbogbo ẹ̀ ni mo máa dé lẹ́yọ kọ̀ọ̀kan. Olówó orí obìnrin rẹ̀ bàbá Jàgàbá ìwọlé mi kí lọ́wọ́lọ́wọ́ Akóredé mi tó ń bẹ lálàáfíà ara. Mo kí ọ kú ọdún mo kí ọ kú yèdùn. November níyọ́ November láyà rẹ̀ November náà lọ́mọ tó bí ẹ kú oríire gbogbo yín pátápátá. Ìdílé Ọláoyè mo kí yín kú oríire àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Ọmọ lára pẹ́rẹ́pẹ́ oníwàrẹ̀ oníláárí Mr. Àyànfẹ́ Olódùmarè Àyànfẹ́ Ọlọ́run ọba ó níwà tútù bí àdàbà ó ní tẹríba ó ń bọ́mọdé ṣe ó ń tẹríba fájà. Ó kú ọdún ó kú yèdùn ó nínú rẹ̀ déèyàn tí mo rí tí mo ká pólápó ó nínú rẹ̀ déèyàn tí mo kò tí mo ká pata lórí àpáta. Èmi ò lè gbàgbé rẹ̀ láíláí Àpátápàrà ìwìlè mi jẹ́. Mo kí ọ kú ọdún mo kí ọ kú yèdùn ó yá jáwá máa relé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ Èwó Èkìtì Èwó Èjùjùdà ọmọ amúdàsílẹ̀ mógún ẹnu pani ọmọ amúdàsílẹ̀ pariko àkúkú múdà pani ó yájú kọ mógún ẹnu pani l'Èwó Èkìtì ọmọ alábùdó ìkó ó kówó sílẹ̀ ó kó yanrìn kó òyìnbó omi mú àbíkú ẹja tọrẹ ojú ríro kọ́ àṣà ìbílẹ̀ ni àbúkù ẹja ń gangan mú tọrẹ ọ́nìkan mú tọrẹ fún ìyọ̀jẹ́ tán. Ọmọ ẹlẹ́kọ̀lé ọ̀báláyà sọ ojú ẹ̀wù sójú ẹ̀bọ kẹrù bá dìyẹ ìkọ̀lé ìrù má sọ̀sẹ̀ kan ta alábòsè wọ́n ta alábòsè ẹ̀rù bá dìyẹ fúnfúnfún. Ó sọdún èyí wá ṣèmí sí Fọ́ọ̀kì Jàgàbá ìwọlé mi kí lọ́wọ́lọ́wọ́ ọdún Jàgàbá náà ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ 25th of November ni ọdún Mọ́mísì Jàgàbá 21st of November ni ọdún Pọ́psì Jàgàbá gangan ní 17th of November tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Gbogbo yín pátá mo kí yín kú oríire ẹ kú oríire ẹ kú àjọ̀dún ọdún èyí bẹ́ẹ̀ ti sọdún èyí ẹ má ṣe mí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Mr. Àyànfẹ́ o iwájú ló máa lọ torí iwájú lọ́wọ́ ajá ń gbé ipò níjẹ́ tẹni tá à ń tì iwájú lọ́lá ẹ̀rín lọ iwájú lọ́lá ẹ̀fọ́ ń lọ ẹrù ní tòkì ẹrù ń tọ̀gán àríyáyá ń tiyá àríyáyọ̀ ń tiyọ̀ onílé àlejò wọn máa fọ̀ yàyà ṣe ti ẹni lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè. Àríyọ̀ ló jẹ́ àrídùnnú ló jẹ́ bá mi ò ní dà ìbànújẹ́ láíláí ọ̀kan pàtàkì ló jẹ́ nínú akéwì àti MC tó gbójú tó gbóyà ńlẹ̀ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ò ní dèrò ẹ̀yìn. Happy birthday to you now and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tán oyin á padà sínú kókó ògì bá bẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á bẹ̀rẹ̀ bọ̀jọ̀ á padà sínú ìsàlẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì bó ṣe tán mo ń rebi tá a forí mi sọlẹ̀ sí níjojúmọ́ tí mo jáde gbogbo ilẹ̀ ìpínlẹ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.